alájà wa Aminat Babalọlá Ọmọtẹ́bí well done. èyí tó kù ní ilẹ̀ yìí ọpẹ́ ló tọ́ èyí tó kù ní ilẹ̀ yìí ọpẹ́ ló tọ́ ọpẹ́ fọ́lọ́run tó lẹ́mí bàbá wa Sheikh Jamiu Ayatullah Sanusi Alájàdí o ọlọ́run tó fẹ̀mí ẹ̀ sílẹ̀ kó dákun dàbọ̀ má gbẹ̀mí wọn ọlọ́run tó fàyè ẹ̀ sílẹ̀ kó dákun dàbọ̀ má gbẹ̀mí wọn la fi ń sọ pé àsìbí rọ̀bì jálàlá má fi kọ́lì bí gẹ́rùlá tawakalitu Allah la ilaha illallah. ẹ jẹ́ kí gbogbo wa nítorí Ayatullah Alájàdí Ayatullah bàbá wáyé wá ṣe rere Ayatullah ọlọ́run tó ṣọdún èyí lọ́jọ́ ayọ̀ ò ní pa yín lẹ́kún láíláí. èrò tí yín ní pé kírú owó mọ̀ ṣakọ́ èrò tí yín ní pé kírú owó dọmọ aláwùrọ̀bì tó láyé ẹ̀ tó lọ́dọ̀ má ṣe yín láàrípò ṣe fọmọ aráyé ọlọ́run tó ní yín ti dá yín lọ́lá aláwùrà tó ní yín ti dá yín lọ́lá àìní lọ́lá mọ́ kò ní ṣẹlẹ̀ Sanusi Alájàdí kò ní sí ikú ọmọ gbogbo ẹni bá mẹ́nu débí ẹja mọ̀ sọ pé Ayatullah 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 Sanusi mare Alájàdí mare ó yá àmì ọlọ́run tún sọ àmì ọlọ́run ẹ ò ní dàwátì ó yá jòjò àpá ọ̀tún ó yá jòjò àpá òsì ọ̀tá lójú máa ti yó Ayatullah oṣù ọdún eléyìí Ayatullah wọ́n tún ṣe mí sí Ayatullah inú ọlọ́pẹ̀ lówó Ayatullah 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 ó yá Jamiu ni Ayatullah ó yá àmì ọlọ́run Ayatullah sọ pé iṣẹ́ ọlọ́run Ayatullah àyànfẹ́ ọlọ́run Ayatullah ọ̀rẹ́ ọlọ́run Ayatullah onítìjú ọlọ́run ni Ayatullah ọ̀rẹ́ ọlọ́run ni o Ayatullah ó yá Jamiu ni Ayatullah ó yá sọ pé ọlọ́run má jẹ́ kó kú ọlọ́run má jẹ́ bó kú ọlọ́run má jẹ́ kó kú ọlọ́run má jẹ́ bó kú àfilẹ́ ọlọ́wọ́ Jamiu náà rẹ̀ o ọlọ́run má jẹ́ bó kú Alájàdí tí ń jẹ́ Jamiu ọlọ́run má jẹ́ bó kú àfilẹ́ ọlọ́wọ́ má jọ dàwátì ọlọ́run má jẹ́ bó kú ó yàtà lọ lóríire òun ni táwa lọ lóríire òun ni ẹ bá ń náwó sí òun ẹni kò ṣọ̀pọ̀ ọdún òun kó ni tún ṣe mí sí òun ni kó tún ṣọ̀pọ̀ ọdún o. òun ni ó yá Sheikh Jamiu ijó eléyìí ọ̀tọ̀ ni 31 years kì í ṣe kéré mi o bẹ́ẹ̀ pọ́ kéré kò kéré àfáà wa ni ó kéré kò kéré àfáà wa ni ó kúrú kò kúrú àfáà wa ni ó kéwú kò kéwú àfáà wa ni ó láṣọ kò láṣọ àfáà wa ni ó yá àfáà wa ni o àfáà wa ni sọ pé àfáà wa ni àfáà wa ni ó yá oníbàndírì ẹyọ kan tó kù tí mo fẹ́ kọ yìí mo fẹ́ jẹ́ kí bàbá gbé bọ́dì ni tọmọdé tẹwé ìtàgbà ló ń fẹ́ Jamiu àmì ọlọ́run látàbújá wọ́n débí láti náà tí wọ́n débí láti Zamfara wọ́n débí láti Àbújá wọ́n débí àmì ọlọ́run ò nílé wọlé láéláé oníbàndírì ìṣòǹgbòhùn mi ó yá ẹ̀jẹ̀ ojó náà ẹ̀jẹ̀ ojó ẹ̀jẹ̀ ojó ẹ̀jẹ̀ ojó ẹ̀jẹ̀ ojó ẹ̀jẹ̀ ojó ọlọ́jọ́ bí òjò látàná ẹ̀jẹ̀ ojó ọlọ́jọ́ bí òjò látàná ó yá sọ pé ó ti pọ̀ ó ti pọ̀ ó ti pọ̀ ọlọ́yẹn ti pọ̀ òkìkí yẹn ti pọ̀ nítorí bẹ́ẹ̀ wo bí ó pọ̀ nílẹ̀ bí omi òkun ni àmì ọlọ́run ó pọ̀ nílẹ̀ bí omi ọ̀sà ó yá sọ bẹ́ẹ̀ Amiru sọ fún wọn wípé ó pọ̀ nílẹ̀ bí iyanrìn ni àmì ọlọ́run orí ọlọ́run ó pọ̀ jù gan
ó yá juwọ́ sókè Allahu akibaru Allahu akbar. Allahu akibaru Allahu akbar. ó yá oṣù ọlọ́run ọba ọlọ́run Allahu akbar. títóbi ọlọ́run ọba ọlọ́run Allahu akbar. ọba tí ó gbẹ̀mí àjàdí ọlọ́run Allahu akbar. kò jẹ́ kí Jamiu ó dòkú o Allahu akbar. ó yá Allahu akibaru Allahu akbar. Allahu akibaru. Allahu akbar. sọ bẹ́ẹ̀ ẹ má gbàgbé ẹ má mi kànnà sọ ẹ má gbàgbé ẹ má mi kàn ó ẹ̀san bẹ́ẹ̀. bó ṣoore wàá gbẹ̀san oore ẹ̀san bó bẹ́ẹ̀. dẹ̀ jẹ́ ká ló mọ̀ má dẹ̀yìn o ẹ̀san bẹ́ẹ̀. Jamiu ìwọ lóhùn èèyàn rẹ̀ mà ní o ẹ̀san bẹ́ẹ̀. ó ṣoore fàlejò ó ṣe fonílé ẹ̀san bẹ́ẹ̀. ó ṣe fọmọdé ó ṣe fàgbà ní o ẹ̀san bẹ́ẹ̀. àmì ọlọ́run ojú bẹ́ẹ̀ lọ o ẹ̀san bẹ́ẹ̀. àmì ọlọ́run ojú bẹ́ẹ̀ lọ o ẹ̀san bẹ́ẹ̀. ojú bẹ́ẹ̀ lọ o ẹ̀san bẹ́ẹ̀. àníyàn ojú bẹ́ẹ̀ lọ o ẹ̀san bẹ́ẹ̀. ẹ pariwo ẹ kí n gbọ́ àmì ọlọ́run gbígbé ẹ ó yá jẹ́ kí n gbọ́rọ̀ àmì ọlọ́run. pariwo rẹ̀ o àmì ọlọ́run. ó ní àmì ọlọ́run àmì ọlọ́run. olólùfẹ́ ọlọ́run àmì ọlọ́run. ìkẹ́ ọlọ́run àmì ọlọ́run. ó ní ọ̀rẹ́ ọlọ́run àmì ọlọ́run. àmì ọlọ́run o àmì ọlọ́run. ọ̀rẹ́ ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run. ìbáṣe ọlọ́run àmì ọlọ́run. ọ̀rẹ́ ọlọ́run àmì wọ́n ọlọ́run. sanwó àmì ọlọ́run àmì wọ́n ọlọ́run. lè yan dáadáa ní àmì ọlọ́run. àwọn tá àmì ọlọ́run àmì wọ́n ọlọ́run. sanwó àmì ọlọ́run àmì ọlọ́run. àwọn bàbá mi wọ́n sanwó àmì ọlọ́run àmì ọlọ́run. ó yá àmì ọlọ́run àmì ọlọ́run. àmì ọlọ́run àmì ọlọ́run. alájàdí sùnú sí àmì ọlọ́run. bàbá mi ọlánìkéwú àmì ọlọ́run. bàbá ọmọ mi ni o àmì wọ́n ọlọ́run. sanwó àmì ọlọ́run àmì ọlọ́run. ọlánìkéwú o ọlánìkéwú ọlánìkéwú. ọlánìkéwú. ọlánìkéwú o ọlánìkéwú ọlánìkéwú. ọlánìkéwú. èyí tẹ́ ẹ ṣe lẹ́nìí ọlọ́run mọ́ ṣe lópin o àmín ya Allah. ọlọ́run kó gùn yín lẹ́mìí àmín. olólùfẹ́ gbogbo èèyàn níyín ẹ nífẹ̀ẹ́ èèyàn ẹ nífẹ̀ẹ́ ọkùnrin ohun tó gbá wa náà débí nìyẹn ohun tó bá mú ya kékeré èkó tó gbé bọ́dì wá ó yẹ ká ẹ ti mọ̀ pé ẹni tí mo torí ẹ̀ wá èèyàn ni bẹ́ẹ̀ni. it's a very nice person ọ̀rẹ́ ọkọ mi gangan tiẹ̀ ni wọ́n ọkọ mi á ní ǹjẹ́ wo tiẹ̀ ló ti gúrò ọ̀rẹ́ mi ọlọ́run tó fu aṣọ àṣírí àlàáfíà bòyín kò ní tú lára yín lójijì àmín ya Allah. ọlọ́run á túbọ̀ máa gbé yín ga o àmín ya ọlá Allah. mọ́ṣẹ́ alálàkọ̀ wá tayé làbílà a lè máa gbé bọ́dì wa ní ìsìn o DJ